Alhamdulillah wa la ilaha illallah Allahu akbar. Ìlú Ìrẹsì la wà. Allahu akbar. Níbi ọdún Ìrẹsì 2021. Ẹ rí pé níbi ìjọ mẹ́rin sí ìjọ márùn sẹ́yìn a wá sí ìlú Ìrẹsì. A wá ṣe ìlàwàdé lọ́jọ́ tí ò ní. A tún ti wà nílùú Ìrẹsì báyìí fún Ìrẹsì ti ọdún 2021. A kí yín, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò ní gbogbo bí tẹ́ ti ń wò wá lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri gbogbo àgbáńlá ayé. A kí yín káàbọ̀ sórí ètò eléyìí tí ẹ̀ ń wò lọ́wọ́ ó ní Ìrẹsì Day 2021. Ẹ máa bá wa ká lọ. Èyí tí wọ́n ń ṣe lónìí kọ́lọ́ mọ́ ṣe láṣẹ máa o kọ́lọ́ jẹ́ kó sọ̀pọ̀ rẹ̀ láyé. Bákan náà gbogbo àwọn ìjòyè lẹ́yìn kábíyèsí lọ́kùnrin lóbìnrin àbẹ̀ Ọlọ́run bá dúró tì yín o. Ó bá mú ìlú Ìrẹsì lọ́wọ́ Ọlọ́run má jẹ́ kí ìlú Ìrẹsì ó bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ ẹ̀yin náà ò ní bàjẹ́ mọ́ ìlú lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run ògo ìdáwọ́lé yín ẹ̀ láṣeyọrí ìlànà ìlànà àárín ẹ̀yin pẹ̀lú kábíyèsí Ọlọ́run ní yóò dà. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé. Ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìkànnì yín ìkànnì wa òun náà ni Ìrẹsì Day 2021. Àwa wà nílùú Ìrẹsì báyìí lórí ìgbàwáṣẹ̀. Bá ṣe wọnú ìlú Ìrẹsì àwọn ará ìlú Ìrẹsì ni wọ́n ti ń tọ́jú wa. Gbogbo ẹ̀yin ará ìlú Ìrẹsì nílé lóko ní òkè òkun ẹ máa bá wa láìkì program yìí, ẹ máa share ẹ máa láìkì program. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ tí ẹ fẹ́ràn ètò látòrí ìgbàwáṣẹ̀, tí ẹ fẹ́ràn ìṣe àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ. Gbogbo ètò Ìrẹsì Day 2021 gbogbo ẹ̀ la máa mú wá sójú ìwòran yín ní ọjọ́ tí ò ní. Gbogbo bó ṣe ń lọ, gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àbí tí ẹ ti ń gbèrò àti wá sí Ìrẹsì Day, gbogbo tí wọ́n ń ṣe ní Ìrẹsì Day lẹ máa rí wò lórí ìgbàwáṣẹ̀. So ẹ máa like page yìí, ẹ máa share ẹ. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم. Nígbà tá à ń gbàdúrà lọ́wọ́ ó ní bàbá wa the number one of this community ó ní wọ́n jáde tí wọ́n sì mú ìjókòó wọn tó tó wá di pé àtẹ̀síwájú mo fẹ́ kí gbogbo wa dìde dúró lórí ẹsẹ̀ wa ká ṣe kábíyèsí o. Lẹ́ẹ̀kan náà kábíyèsí o. Bàbá kádépẹ́ lórí kí bàtà pé lẹ́sẹ̀. bá a ní rẹ́ni ọmọ owó ọmọ onílẹ̀ ọmọ ajẹ́gbàdúrà bá a ní lọ́ máa lù wọ́n gòkè ọmọ amúnirúbọ mọ́kànlá rúfin àná bá a ní rẹ̀ ọmọ ẹ̀kọ́sọ́ lórí àgbá ọmọ kúndùmù ọ̀làjì Ìlú Ìrẹsì náà ti wà níbí. Àwọn náà ni wọ́n fi hàn wá lọ́wọ́ yẹn. Olú Ìrẹsì ti ìlú Ìrẹsì. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, Ìrẹsì Day 2021 òun náà lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. A kí gbogbo yín o, gbogbo bí tẹ́ ti ń wò wá. A kí yín bẹ́ẹ̀ ṣe ń bá wa ká lọ lórí gbogbo ètò wa. Lọ́jọ́ tí ò ní, ẹ ó rí oríṣiríṣi àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Torí pé ìlú àṣà àti ìṣe òun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. So ẹ máa bá a ká lọ, ẹ máa share ẹ máa like ẹ. Ṣé ti gbọ́? Bẹ́ẹ̀ lọ́dún ṣe bẹ́ẹ̀. Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́, yóò máa bùkún yín. Ẹ ṣé gan. Mr. Akin Fásípẹ̀, Mr. Akin Fásípẹ̀, Alájà Fatima Yekin. Please usher strangers to their seats. Mr. Ọláwìyí Ṣẹ́gun Àrẹ̀mú, Mr. Azeez Awoleye, Professor Ajayi. Professor Ọmọláyọ̀ N. Ajayi, Engineer Dr. Taoris Adekunle Abdulhamid, Engineer Gabriel Ọláwálé Adigun. Please usher them to their seats. Taiwo Ọládìyàn JP, Mr. Rasheed Adelere Adediran, Engineer
Olaoye and Iresi like my sisters. The representative of Iresi like my sister. Please, we also We also want to recognize the presence. television in Lorry. We want to recognize the presence of our director, the acting rector engineer, Dr. K.O. Kadri, the acting rector, the Polytechnic Iresi, and his entourage. We say a very big welcome to you. Thank you very much for coming. Gbogbo àwọn tí ẹ bá tẹ̀lé àwọn awọ́dísù wa, ẹ jẹ́ kí á kù sí ibi báyìí kí á jókòó sí ibi báyìí. Gbogbo àwọn tí a bá àwọn tí wọ́n fẹ́ fún ní award àmì ẹ̀yẹ tòní kí á jókòó síbi tí àwọn bàbá wa wà ní. President Agbeyetan, ẹ dákun ẹ bá lọ sí orí high table. We also recognize your presence here today. Okay, the president of Agbeyetan, please come on the high table. Also, Mr. Olaoye, kí àwọn náà kí wọ́n tẹ̀lé wọn. Akínlóye. Akin Olaoye, Akínlóye. kí àwọn náà kí wọ́n tẹ̀lé wọn. Please, as he's taking his seat, I want the HiPU president, Alhaji Adekunle Yusuf, to get ready for the keynote address of the HiPU chairman. You're welcome, sir. Ẹsẹ̀ lẹ́ o gbogbo rẹ̀ sí. Ẹsẹ̀ lẹ́ o gbogbo rẹ̀ sí. Ẹsẹ̀ lẹ́ o gbogbo ará rẹ̀ sí ọmọ rẹ̀ sí. Ìrẹsì òbí o. Ìrẹsì òbí o. Tá a bá ti ní ìrẹsì òbí o, ó tẹ́ máa fi dá wa lóòní Adégbodò. Ìrẹsì òbí o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mọ́ṣá wá gbọ́pẹ́ wá o. Afẹ́ sọdún èmi, afẹ́ sọdún ọdún yìí, à ń ṣe láyọ̀, Ọlọ́run mọ́jà oníbàlùjẹ́ ń bẹ̀ o. Gbogbo tá a fi sílé wa, àdébà láyọ̀ o. Ohun tí èmi náà fẹ́ sọ fún gbogbo wa ni wípé ọdọọdún ni ìrẹsì dé, ṣùgbọ́n fún ìdí kan tàbí méjì àlè ṣe nítorí COVID-19 ní last year, ṣùgbọ́n ọdọọdún ni lágbọ́ Ọlọ́run kò ní ṣe ìrìn kòró mọ́ o, ẹ̀sán púpọ̀ níwọ̀lúwa mọ́ o, àìsàn kòró òde rẹ̀sì torí àjẹ lọ́sẹ̀ rẹ̀sì kò ní wọ́ rẹ̀sì o. Tó láti wá ṣe ní ọdún yìí, ṣùgbọ́n tá a fẹ́ sọ fún wa ni wípé ẹ jẹ́ kí àwọn èèyàn wa máa wálé, ẹ jẹ́ kí máa wálé, táwa náà fọwọ́sowọ́pọ̀ láti ṣèlú wa. Mẹ́kà wa ni bí, Jerusalem wa ni bí, ibi tá a mọ̀ ní, ọdún ìlú wa ní ká wà pẹ̀lú wa o. Lẹ́yìn gbogbo rẹ̀ bá wà bí ọsíwájú sí i. Ẹ̀yin àlejò wa a kí yín, a kí yín. A sì nígbàgbọ́ pé ìgbàtẹ́ ń bọ̀ nínú rẹ̀ sí inú yín dùn bọ́nà wa ṣe rí. Mo mọ̀ pé inú yín dùn dáadáa. Ẹ̀ẹ́dẹ̀dálu bọ́tò kankan. Àmọ́ dì í kẹ́lẹ́ mọ iyì ọ̀nà yẹn. Kò sí nǹkan tí láti béèrè lọ́wọ́ ìjọba. Ìjọba aṣọ̀nà wa lọ. Tẹ́bá ti bá aṣọ̀nà wa síkèdè kọ́. Ó ti tán nìyẹn. Ìrẹsì máa ń tẹ̀lé èèyàn ní. Ìrẹsì ní agbàjá àlejò. Báwo? Gírí. Akálejò mọ́ra. Ẹ̀yin tẹ́ bá wà ń jọba. Ẹ bá wà lẹ́gbẹ́ ẹgbẹ́ tọ́ọ̀pù ní. Ẹ bá wà lẹ́gbẹ́ gúdà ní. Ẹ bá wà lẹ́gbẹ́ háàpù ní. Ìbá ṣe mọ̀tínà. Ẹ kàn bá aṣọ náà wá. Tẹ́ wá rí bírẹ̀dì ṣe máa sọ̀pọ́ọ̀tì yín. Àbí bẹ́ẹ̀ kọ́? Kí lẹ́yìn rẹ̀ ti ń fẹ́?
ilẹ̀ fẹ́ ẹ fẹ́ kọ́nà ọ̀tẹ́ sí kóró kó lọ ọdún àjẹ́ kó lọ ẹ bá àwa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kíjọba náà kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ìrẹsì ò ní bàjẹ́ o àásẹ̀ mi lágbára Ọlọ́run. ẹ jẹ́ ká sá bàbá YPU ní àtẹ́wọ́lé kan sí i ká ṣe bẹ́ẹ̀ ká sá wọn ní àtẹ́wọ́ Fagbemi program of events. Nígbà tí a ń tẹ̀síwájú nínú ètò yìí àwọn tí ó kàn báyìí ó ní ọ̀rọ̀ àpilẹ̀kọ láti ẹni tí ó jẹ́ alága fún ètò yìí Alhaji Dr. Ahmed Abọ́dúnrin àti ẹni tí ó ṣojú wọn ní ìrọ̀lẹ́ yìí jẹ́ Alhaji Jimoh Adékúnlé Bọ́lárìnwá. You're welcome, sir. A welcome address by the Chairman Planning Committee. Reside 2021. It gives me a great honor and privilege to welcome you all to the Reside 2021 celebration. Permit me to inform you that Reside is an annual event where every son and daughter of the community is expected to come home and be part of the celebration. This will afford everyone to interact and be in unison towards the best way we can all contribute our own quota towards the uplift of our dear community Reside. I'm happy to inform you that this year edition of Reside, as usual, also witnessed presentation of distinguished Merit Award, DIMA, to some identified individuals and corporate bodies for their significant contributions towards the development of Reside in particular and society in general. This is part of our own token way of showing our appreciation for this kind gesture, and it is our belief that this will serve as an impetus to others who may want to emulate them in these commendable acts. I want to use this medium to advise the youth on the need to do away with thuggery, oligarchism, courtesy, as well as any capable of robbing them of their future. They should make their careers more paramount to them rather than looking for a shortcut to success. It is high time they pick up skills. Doing this is more honorable and rewarding than engaging in illicit delays. They should all have it at the back of their mind that they can also become prominent personalities in life if they get it right at the very beginning. On behalf of Kábíyèsí, the Olúrẹ̀sì of Ìrẹsìland, let me use this medium to appreciate our invited guests, our royal fathers, and every one of us for being part of this historic occasion and for your significant contributions and support towards making this year Reside celebration a huge success. May God Almighty continue to support you also in whatever you lay your hand upon. I wish us a very successful celebration. Thanks and God bless. Ẹ jẹ́ ká sá wọn ní àtẹ́wọ́. Ìṣèlú sábà kọ́kọ́ Alhaji Abọ́dúnrin Adékúnlé Jimoh. Ẹ̀sẹ̀ bàbá ẹ jù síbẹ̀. Ẹ jọ àti. Okay, nígbà tí àwọn olórin wa tí wọ́n múra, I want the cultural group to also start preparing. You will be coming up to present very soon. Let me quickly call Grace Akewi to come on board and present what you have for us this afternoon.